àti kàǹtù àti nàìtì wọ́n méjèèjì mọ́ra wọn. wọ́n ń dárò tani wọ́n ń dárò Mohbad. ẹ̀gbọ́n mi yé wọ́n wá ṣe justice for Mohbad justice for Mohbad. ẹ wá wo àrùn wọn tẹ́ ẹ bá wá kó wọn jọ tí wọ́n fi ọgọ́rùn-ún ọmọ mùsùlùmí ló kó 90 níbẹ̀. ẹni tẹ́ ẹ ti ń jà fún yìí èèyàn níbi àgbẹ̀yàn kan kírísítẹ́nì ni ọmọ pásítọ̀ ni kódà bí àwọn sèkú rẹ̀ kí wọ́n kó ní ọdún lọ rú ṣọ́ọ̀ṣì bàbá rẹ̀ wọ́n ní ẹ lọ sí kí wọ́n á lè dìwọ̀ àbá kódà àbúrò àbá mi kò fún gbàgede mi àbá kọ̀sílẹ̀ àkọ́kọ́ lórí ẹ̀ ọkẹ́ ẹ̀ tó di wá nù lọ́mù ṣáàpù. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ẹ gbọ́ àfáà tó ń sọ̀rọ̀ wá sí nínú fídíò tí mo gbé sí ìta yìí. Ṣé rí mo mọ̀ pé àwọn bàbá tí wọ́n ní ìmọ̀ nínú Islam gidi wọn ò ní sọ̀rọ̀ bí àfáà yìí ṣe sọ̀rọ̀. Nígbà míì èèyàn máa rí nǹkan tó dẹ̀ mọ̀ pé tóun bá fi èsì yẹn sọ táwọn èèyàn máa ṣe nǹkan tó mọ̀ pé tóun bá sọ̀rọ̀ yẹn síta ó lè fa wàhálà àbí kó trigger nǹkan tí ò dáa á mọ̀ ọmọ àfikíní yẹn sínú. Ṣé rírun nǹkan tí mo fẹ́ ṣe yìí mo mọ àwọn tó yẹ kí n send fídíò yìí sí kan correct but mo mọ̀ wá sọ ni torí kẹ́lòmíì tó bá fẹ́ ṣe mistake yẹn kó má ṣe irú ẹ̀ mọ́ gbogbo ayé ló máa rí. Nígbà tí wọ́n ń ṣe wà tí irú àfáà yìí ń ṣe wàásùn ẹ̀yin bàbá nínú Islam ara àwọn nǹkan tó fi máa ń sọ tó yẹ máa ń fẹ́ jẹ́ káwọn èèyàn sọ Islam lẹ́nu wípé ẹ̀sìn ọ̀dájú ni ẹ̀sìn kìíní kan ni òun leléyìí. Mo fẹ́ kí gbogbo yín mọ̀ wípé èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ mùsùlùmí èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ kìrìsìtẹ́nì èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ajẹ̀jẹ̀ jẹ́ ènìyàn ẹ̀jẹ̀ ń ràn lára wa ẹ̀mí wà nínú wa irrespective àbí religion ẹnikẹ́ni tó bá kú à ń láti máa attach religion mọ́ ju wípé tá a bá ti ṣe é tó bá jẹ́ pé mùsùlùmí ló kú wọ́n ti mọ̀ pé lẹ́sẹ̀kẹsẹ̀ náà máa sin mùsùlùmí a lè ṣe yẹn gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó bá jẹ́ kìrìsìtẹ́nì Ọlọ́run fún wọn lórí ọ̀fẹ́ láti dúró a lè ṣe yẹn gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run tó bá jẹ́ ṣẹ̀ṣe oníbọ́ ṣe ń sin wọn a lè ṣe yẹn gẹ́gẹ́ bí àṣẹ Ọlọ́run bọ̀ kò ṣe wípé bóyá tí kìrìsìtẹ́nì bá kú kí mùsùlùmí má bá wọn dárò bí kìrìsìtẹ́nì ṣe ń dárò àbí tí mùsùlùmí bá kú kìrìsìtẹ́nì ò lè bá wọn dárò bí mùsùlùmí ṣe ń dárò àbí tí ìṣẹ̀ṣe bá kú àwọn kìrìsìtẹ́nì àti kìíní ò lè bá wọn dárò bí ìṣẹ̀ṣe ṣe ń dárò kò sí nǹkan tó jọ ẹ má máa jẹ́ ká máa wà insensitive irú ọ̀rọ̀ tí àáfàá yìí sọ nínú ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burú jáì ni kò sẹ́ni tó gbàdúrà kí ọmọ yẹn àfi ẹni tó bá jẹ orí àwọn nìkan gbogbo àwa tẹ́ rí tá à ń dárò lórí íńtánẹ́ẹ̀tì kò sẹ́ni tó mọ ọmọ yẹn rí èmi gẹ́gẹ́ bí ẹnìkan mi ò mọ ọmọ yẹn rí mi ò mọ̀ rí mo ń gbórí yẹn ṣùgbọ́n mi ò mọ̀ pé òun ló kọ́ bẹ́ẹ̀ gbogbo ìgbà bí mo ṣe ń rí píkṣọ ọmọ yẹn gan lórí íńtánẹ́ẹ̀tì mi ó dàbí pé kí n sọ fún wọn pé kọ́ má ṣe mọ́ nítorí ó ń dàbí ni pé wọ́n ń gún mi ní abẹ́rẹ́ torí mo lọ́mọ ọkùnrin ó ń pìn mi gbogbo orin tọ́mọ yẹn ń kọ orin yẹn ń disturb mi mentally mo dẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló máa ṣẹlẹ̀ síbẹ̀ àfi ẹni tí tó bá jẹ́ ajéṣìnàyè tó jẹ́ pé kò ń ṣe ẹ̀jẹ̀ ló ràn lára ẹ wo orú ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu yín gẹ́gẹ́ bí àáfà wípé àwọn àáfà ló ń pariwo justice Mohbad kí ló kan tí wọ́n ń bẹ̀ kí ló ṣe bí Oríyọmí Hamzat ṣe bó lọ sí Mẹ́kà ṣe ní kí ló kan tí wọ́n ń bẹ̀ ẹ má máa tẹ́ ẹ bá mọ nǹkan tẹ́ ẹ máa sọ ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ tó máa tàbùkù bá ẹ̀sìn yìí àwọn ọ̀rọ̀ yẹn ò dáa láti máa jáde nírú ẹnu ẹ̀yin tẹ́ ẹ gbẹ́sìn báyìí tí àwọn èèyàn tó ń kọ̀ nǹkan lára yín ẹ̀yin ń sọ lẹ́nu wípé kí ló kọ tàfà ń bẹ̀ kò ṣe ní kọ tàfà nígbà tí àfà bímọ nígbà tí àfà mọ̀ wípé àwọn àfà mọ̀ wípé èèyàn làwọn kọ́kọ́ jẹ́ kẹ́wọ̀n tó jẹ́ mùsùlùmí ẹ̀yin lẹ́yìn rò bóyá kò yẹ kó rí bẹ́ẹ̀ bóyá ẹ̀jẹ̀ kọ́ ló ń ràn lẹ́yìn lára ẹ̀yin bóyá èèyàn kọ́ lẹ́yìn kọ́kọ́ jẹ́ kẹ́ tó jẹ́ mùsùlùmí gbogbo àfáà tó mọ̀ pé èèyàn ló jẹ́ kó tó jẹ́ mùsùlùmí tí ẹ̀jẹ̀ ń ràn lára wọn táwọn náà ṣàbíamọ wọ́n máa wá justice fún Mohbad nítorí gbogbo àwọn tẹrí tó ń pariwo èmi tí mo jẹ́ kan nínú wọn mi ò mọ Mohbad rí gbogbo àwọn abiyamọ tẹrí tó ń pariwo lórí íńtánẹ́ẹ̀tì mélòó ló ti rí Mohbad nínú wọn mélòó ló mọ Mohbad nínú wọn ṣùgbọ́n tí wọ́n mọ̀ wípé abiyamọ ni wọ́n mùsùlùmí wà nù wọn kìrìsìtẹ́nì wà nù wọn ìṣẹ̀ṣe wà nù wọn torí pé wọ́n mọ̀ pé èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó lẹ́sìn ẹ má máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn mọ́ àwọn ọ̀rọ̀ tí irú ọ̀rọ̀ báyìí tó bá ń jáde lẹ́nu yín àwọn bí ọ̀rọ̀ ẹgbá ẹrú kan tí mú ní bùgbà ẹrú
torí mo mọ̀ pé àwọn bàbá àti àwọn ènìyàn tó ní ìmọ̀ ìjìnlẹ̀ nínú Islam wọn ò ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yẹn. Ẹ má máa sọ àwọn ọ̀rọ̀ irú àwọn ọ̀rọ̀ yìí ń ta àbùkù bá, ó lè máa ta àbùkù bá ẹ̀sìn yẹn ò dẹ̀ ń ṣẹ̀sìn àbùkù. Ẹ má máa sọ irú àwọn ọ̀rọ̀ báyìí jáde ní gbòòrò ẹnu pé àwọn àáfàá ló pọ̀ jù bẹ́ẹ̀, kí ni tiwọn, kí ni ò ní jẹ́ tiwọn nígbà tó jẹ́ pé abiyamọ ni wọ́n, nígbà tó jẹ́ pé ẹ̀jẹ̀ ló ń rán lẹ́nu wọn, nígbà tó jẹ́ pé wọ́n mọ̀ wípé èèyàn la kọ́kọ́ jẹ́ ká tó jẹ́ mùsùlùmí, ká tó jẹ́ kìrìsìtẹ́nì, ká tó jẹ́ ìṣẹ̀ṣe. Òun ló ṣe fà á táwọn náà ń sọ pé justice for Mohbad. Ẹ yé sọ̀rọ̀ ọ̀rọ̀ báyìí jáde, àwọn ọ̀rọ̀ yẹn ò dáa. Ẹ má máa jẹ́ káwọn èèyàn máa fi pé ṣé kò ń ṣẹ̀jẹ̀ ló ń ràn lára yín ni. Ẹ yé máa sọ jáde, kò dáa, kò dáa. Ọmọ tó kù yìí ẹ rí pé gbogbo àgbáyé ló bá tí ò yọ̀ sí kankan lẹ̀. Èwo ni kẹ́rá máa sọ pé kò, èwo ni tàfà ń bẹ̀, èwo ni ò jẹ́ tàfà ń bẹ̀. Àfà náà bímọ náà, ó ṣẹ̀sápá lẹ́ni, ó lè ṣẹ̀sẹ́sẹ̀ lọ́la. Ọlọ́run má jẹ́ kí gbogbo wa fojú sunkún ọmọ. Ẹ má bínú o, tí bá ṣẹ̀yìn o, bá ń láti máa fi ọ̀rọ̀ kọ́ra wa torí àwọn nǹkan kan bẹ́ẹ̀ yẹn kéékèèké bẹ́ẹ̀ yẹn ó lè máa ta àbùkù níbi tí ò yẹ kábùkù tọ́ sí. Èyí ni mo mú wá fún yín. Ẹ jọ̀ọ́, gbogbo ayé ló ń ṣèdárò Mohbad, gbogbo ayé ni ọ̀rọ̀ Mohbad bá, kò yọ ẹnìkankan lẹ̀ rárá àfi èèyàn burúkú, èèyàn ibú, èèyàn tí ẹ̀jẹ̀ ò ràn lára ẹ̀. Gbogbo àwọn tó dẹ̀ ní ọwọ́ sí ikú ọmọ yìí, ẹni pa gúnugún kan kò ń pọ́dún, irú àwọn tí ó pa àkàlàmàgbò kan wọn kì í pọ́ṣù. Gbogbo ẹni tó lọ́wọ́ sí ikú ẹ̀, mo bí gba ọmọ, wọn ò ní jèrè ọmọ, àwọn náà máa fọwọ́ ara wọn gbé sí, bó ṣe máa rí nìyẹn o. Ire o. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.